وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هدى إلى يوم نلقاه. أدعوك فون الله سبحانه وتعالى أشي الصلاة فون النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بدي كل ما جايك أتيانو فون بو أقبل لاي كي صلاتنا ما بان وراء إلى النبي أتيان صحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Mo kí gbogbo mùsùlùmí lọ́kùnrin ní obìnrin ní gbogbo àgbáńláyé tí Ọlọ́run bá ní kí ohùn wa yìí kí ó máa dé ọ̀dọ̀ wọn. Gbogbo àwọn olólùfẹ́ òdodo tí wọ́n sì fẹ́ràn Ọlọ́run ọba subhanahu wa ta'ala lára wa, àwọn náà ni wọ́n ń pè lọ́tún pẹ̀lú sí pé sí ò sí òtójọ́ mẹ́ta àríyìn tí ò sí nǹkan kan tí àti wá gbé yín abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo ète burúkú àti èrò burúkú náà Ọlọ́run má jẹ́ kí ó ṣẹ lórí wa. Eléyìí ló mú mi sáré wò pé kí n ṣe fídíò kékeré yìí pé alhamdulillah à ń fún gbogbo jama ní ròdùnú pé àlàáfíà àti ayọ̀ òun náà ni ọmọ ìyá yín wà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba bi idhnillahi ta'ala. Bákan náà àwọn tí wọ́n sì ń pète tí wọ́n ń pèrò pẹ̀lú kí wọ́n wá àkóbá àti tán bá ní abániwọ́ràn bá àrídá òun náà làwọn tá a padà rí pàǹjọ́ ń fa nǹkan wọ̀nyí. Gbogbo à ń gbé fọ́tò sẹ́gbẹ̀ẹ́ ṣékáwù Boko Haram ní wọ́n àti gbogbo ẹ̀ ló ní implication. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ mímọ́ òun làwọn bá wọn sọ wàláhì àmọ́ àkóbá lókù táwọn rò pé káwọn máa ṣe fún wa. Àmọ́ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo ète burúkú wọn Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹ lórí wa. Jàmá mùsùlùmí àdìpá àti ìṣàìmọye nǹkan láti fi ṣàlàyé ìlànà táwa dúró lé lórí. Táwa dúró lé lórí gbogbo nǹkan ló fi yàtọ̀ sí nǹkan táwọn tán ń pè ní jàmá Boko Haram tí wọ́n ń sọ. Àmọ́ àwọn alábòsí àwọn ọmọ máwọn ọ̀rọ̀ kan wá ṣe bá wa ń kó ti Ibn Taymiyyah, ṣékáwù náà ń kó ti Ibn Taymiyyah, àwa ń kó ti Muhammad Abdul Wahhab, ṣékáwù náà sì ń kó ti Muhammad Abdul Wahhab. Mo ní ẹ wá dúró ń tòsí ni. Àwa ń kó ti alukur'an, ṣékáwù náà sì ń kó ti alukur'an, ẹ̀yin náà sì ń kó ti alukur'an. Ṣé àwa àti yín náà gbogbo àtijọ́ di Boko Haram? Ẹ̀yin ń kírun wákàtí márààrún, àwa náà ń kírun wákàtí márààrún. Àwọn Boko Haram àwọn náà ń kírun wákàtí márààrún. Ṣé kankan náà jọ ń gbogbo wa? Ẹ̀yin ṣe khutba juma, àwa ń ṣe khutba juma, àwọn Boko Haram náà ṣe khutba juma. Ṣé kankan náà jọ ń gbogbo wa? Ẹ̀yin ń pariwo ànábì wa Muhammad, àwa ń pariwo ànábì wa Muhammad. Wọ́n ní akídà Boko Haram jẹ́bù làkídà àwọn ti wá, ó làkídà àwọn ọ̀dọ̀ ànábì làwọn ti kọ́. Ó ní mọ́nájù àwọn ọ̀dọ̀ ànábì làwọn ti kọ́. Ẹ̀yin sì ń pariwo mọ́nájù tí àwa náà ń pariwo mọ́nájù tiwa. Àwọn náà ń pariwo kí mọ́nájù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé gbogbo aláwàdí Boko Haram? À ń fi ilé ìsọ̀rọ̀ gbogbo jàmá mùsùlùmí pé kò sí méjì tí wọ́n fẹ́ ṣe kọjá pé wọn fẹ́ jẹ́ kó dodo ọ̀rọ̀ tọ́lọ̀ ní ká mọ láǹfààní àti mọ sọ yìí, wọn fẹ́ jẹ́ kó jáde mọ́. Òun náà ló wá kú pé kí la lè ṣe, ló fi wá kú pé ẹjẹ́ á wá ọ̀ràn sí wọn lọ́rùn, ẹjẹ́ á pè wọ́n lóko tí wọ́n jẹ́, ẹjẹ́ á fi tí ò ṣe tí wọ́n ròyìn wọn. Ẹ dákun láìpẹ́ láì jìnnà mo ṣe rántí dáadáa pé ńgbà EndSARS tó sì kọjá yìí, èmi ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo jáde tí mo sọ̀rọ̀ lórí pé à ń dà lóru, à ń da gbogbo ẹ̀rú yìí, kò sí nílànà Islam. A tún takò pé káwọn èèyàn máa ṣe protest against ìjọba. Ẹ dákun sẹ́ni tó bá lè mọ ní káwọn èèyàn máa protest against ìjọba, ṣó ní òwà mọ ní káwọn èèyàn máa lọ di bọ́ǹbù káàkiri, kán wọn máa lọ wọlé, kán máa lọ ju bọ́ǹbù káàkiri. Á rí i pé ó túmọ̀ sí pé ìjọba bá ti ń fi irú ẹ̀rù ní irú ẹni bẹ́ẹ̀, wọ́n kàn fẹ́ wá ọ̀ràn sí lọ́rùn ni, wọ́n sì fẹ́ wá àkóbá fún ni. Àmọ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àkóbá tí wọ́n bá wò lè máa wá Ọlọ́run dákun, Ọlọ́run ṣáà ní kó má kó bá wa, kọ́lọ́n sì má gba ète wọn, kọ́lọ́n má gba ní orí wa. Ẹ rí i pé mi ò lè ṣe kí n má sọ fún gbogbo jàmá pé bọ́n ti máa ń ṣe náà rí. Ẹ rí i pé àwọn náà ni wọ́n ń bó Ibn Taymiyyah rahimahullah, wọ́n lẹ́wọ̀n ní máa ń wọ̀, owó ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ló kú sí, igbá àwo kòkó bá bá sásùn. Bọ́n ti bá irú wọn náà, bọ́n ti wá ẹ̀wọ̀n fún Ibn Taymiyyah lọ́jọ́ sí òun náà rí o. Òun làwọn náà ti ń pète rẹ̀, náà ti ń pèrò rẹ̀ fáwa náà báyìí. Àmọ́ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala wa inna jundana lahumul ghalibun. Òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba wallahi òní òlékè. Wọ́n fẹ́ o, wọ́n kọ̀ o, a máa ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé òdodo yìí náà wẹ́rẹ́ ó ń yí àwọn èèyàn, wẹ́rẹ́ ó ń dé tì gbọ́ àwọn èèyàn. So gbogbo àbòsí táwọn bá rò pé àwọn lè ṣe, kán máa ṣe àwọn àbòsí wọn lọ. Gbogbo ìjàmbá tí wọ́n bá rò pé àwọn lè ṣe, kán máa ṣe ìjàmbá wọn lọ. Èèyàn náà rò pé àwọn mọ̀ ni, ìjọba náà rò pé àwọn làwọn lè tì against wa tàbí káwọn parọ́ mọ́ wọn against wa. Gbogbo ọ̀nà tí wọ́n bá tálábòsí bá mọ̀ kí wọ́n máa ṣe, bọ́n ti ṣe fáwọn Ibn Taymiyyah náà nù. Àmọ́ Ibn Taymiyyah tẹ́ ṣe fún over 700 years ago, alhamdulillah. Ibn Taymiyyah òun náà la ṣe ń pariwo láyé lẹ́nìí.
àṣìṣe rahimahullah òdodo ọ̀rọ̀ rẹ̀ tó gbé wájọ́ náà gbogbo ayé ti wá gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin délé ni ẹni bùn ẹ̀yin ti pè tí àmáwò ní pé bẹ́ẹ̀ Ibn Taymiyyah laysa sheikh al-islam nínú àwọn tíra tẹ́ka alhamdulillah ẹ fẹ́ ẹ̀kọ́ àwọn tí ń pè ní sheikh al-islam wọ́n pọ̀ jùrù yín lọ walhamdulillahi rabbil alamin àmọ́ gbogbo jàmá a sì ń sọ fún ìjọba Nàìjíríà náà pé ìpèpè tiwa ìpèpè al-kitab wa sunna kí al-Qur'ani wí kí ni sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam kí ló ní adúlé lórí ibi táwa ń pèpè lọ rí àwọn bí tá a sì ní káwọn ẹni yìí náà ká ní kí wọ́n máa lọ rí kò síbi táwa tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ kọjá pé ńgbà tí wọ́n ń takò àwọn kọ̀dọ́yà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa làwa sọ fún wọn pé àwọn tẹ̀ ń takò yìí kò sọ́nà ń bẹ̀ àwọn tẹ̀ ń takò yìí kò yẹ kó jẹ́ pẹ́yìn lẹ́mọ̀ takorú ẹ̀ làwa náà sì wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn àlàyé la bẹ̀rẹ̀ sí ní mú wa ní 2016 àbí síwájú bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àti ọkọ̀ fọdún kan takò hijab ó yá wọn bẹ̀rẹ̀ sórí ẹ̀rọ Sahihul Bukhari wọ́n bẹnu àtẹ́lu ẹni yìí àwọn táwa náà sì mọ̀ wá sí gbógun ò mọ́ ni pé kájọ fi ìmọ̀ jagun ẹ̀ àwọn táwa mọ̀ ń pẹ́ nìyí àwa náà bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kí wọ́n kọ́ mọ̀kọ́ láti inú àwọn ọmọ wọn kẹta mọ̀ àwa náà sì bẹ̀rẹ̀ sí ní wòpin táwa náà mọ̀ ọkọ káwa náà ká mọ̀ ọkọ àwọn ń kọ́ tiwọn àwa náà sì ń ṣe kíni àwa náà sì ń kọ́ tiwa ó fi wá di àkókò yìí náà wọ́n fi dé pa àwọn sọ̀hábí ànábùwà Muhammad wọ́n yọ mùnáfìkì jáde in tó tún mú wa gbé wa jáde sí wọn rí nígbà tí lockdown fi bẹ̀rẹ̀ jàmá mùsùlùmí àlékún kọjá pé àwọn àdápa irọ́ wọn tí wọ́n bá ń pa kásì mọ̀ já àparọ́ mọ́ wọn gbogbo allegation tàbí kan wọn á tún play video wọn ẹ gbọ́ o ẹ rí i pé wọ́n sọ àwa fèsì lórí ọ̀rọ̀ wọn nígbà ó yá wọn tún parọ́ à ń fi fídíò wọn a fi ń wowó ni a tún yọ ká mọ lo fídíò wọn kú ok àwọn èèyàn ti gbọ́rọ̀ wọn àbí ká sì mọ̀ ṣe rọ́dò fún wọn àwọn ọ̀rọ̀ wọn àwọn táwa ń ṣe rèé àwọn àdápa irọ́ tí wọ́n bá sì pa ká já irọ́ wọn a ṣe jù báyìí lọ jàmá mùsùlùmí a ṣe jù báyìí lọ kí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ àti àwọn olóye kí wọ́n sì mọ bá wa fi ẹ̀kọ́ kí wọ́n mọ bá wa fi òye ká máa fi tẹ̀lé àwọn ọ̀rọ̀ náà lọ ká wá wo ní táwa wá ń pèpè sí rè òun náà ni pé kán sinmi agbájá ẹ má bu àwọn sàbí ànábùwà Muhammad mọ́ wọ́n bu Abu Hurairah radiyallahu ta'ala anhu Abu Musa al-Ash'ari wọ́n pè ń dẹ̀dẹ̀ rẹ̀ Amr ibn al-Asi wọ́n ní elétekéte ni àwọn eléyìí là wá gbọ́ Muawiya bin Abi Sufyan wọ́n sọ dẹni bú wọ́n sọ dẹni tí ò yẹ ká mọ̀ ṣàdúrà fún wọn láwùjọ tiwa àwọn eléyìí là wá gbọ́ wọ́n sọ dá pààyàn pàápàá la ní pé irú eléyìí ò gbọ́dọ̀ mọ́ lọ nínú àwùjọ táwa yìí náà bá wà táwa náà sì jẹ́lẹ̀kọ́ táwa bọ́n sì láwọn kẹ́kọ̀ọ́ tiwọn làwa náà kẹ́kọ̀ọ́ tiwa tán bá láàfáà làwọn àfáà làwa náà níjọ́ tá láyé sì ti dáyé làwọn àfáà kún ti sọ̀rọ̀ làwọn àfáà kún ti sọ pé n tẹ́ sọ yóò rí bẹ́ẹ̀ kódà kèsì láàrin àwọn aláàfáà nìkan gbogbo onímọ̀ ní ilé ìmọ̀ ń ṣẹlẹ̀ láàrin wọn ọ̀rọ̀ ìmọ̀ bó ṣe máa ń lọ nìyẹn sọ ẹ dákun jọmọ gbogbo àwọn àkóbá míì tán bá fẹ́ fi kóbá wa àrọ ìjọba àrọ gbogbo ọmọ Nàìjíríà àrọ gbogbo àwọn àlùfáà àrọ gbogbo àwọn ìyá wa pé àdápa irọ́ wọn ni gbogbo tí wọ́n bá ń gbé káàkiri Boko Haram ni òun àti ṣékáwù jọ dòrò pọ̀ ṣékáwù máa ń dárúkọ rẹ̀ gbogbo orílẹ̀ tí wọ́n ń pè yìí ọ̀gá àwọn kan Èkó yìí ló wà gbogbo wọn ń bẹ lábẹ́ rẹ̀ jàmá mùsùlùmí àdápa irọ́ ni wájà tún ti bì kan wò ó kálàfẹ́ wà dalẹ̀ Yorùbá irú ni èé ṣe tá à ń kọ̀mẹ́ǹdì iṣẹ́ táwọn àdàbíyà ń ṣe èmi tí mo sọ̀rọ̀ yìí mọ̀rìkàzí ni mí ọ̀gọ̀rọ̀ wa tí wọ́n mọ̀ ń sọ yìí mọ̀rìkàzí ni wá àwọn àdàbíyà yàwé ṣàdàbí lóòótọ́ èmi lè ní ọ̀nà kan sí kejì tí mo fi benefit lọ́dọ̀ àwọn àdàbíyà eléyìí òdodo ọ̀rọ̀ kan nu tá a lè gbádànù ọ̀nà kan sí kejì ń bẹ tá a fi benefit lọ́dọ̀ àwọn àdàbíyà náà torí pé ńgbà wípé lẹ̀ Nàìjíríà láwà á benefit lára wọn mọ̀ràkà tọ̀bọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà mọ̀rìkàzí náà la jẹ́ mọ̀rìkàzí la sì ń pera wa a sì dínà ìjẹ́ mọ̀rìkàzí tọ̀bọ̀ ò láṣẹ wa mọ̀ wọ àwọn àdàbíyà tán jẹ́ tá a mọ̀ rògbòrògùn wa ni wọ́n bá wọn tí mọ̀ ń pè wọ́n o wọ́n lórogún àwọn ni wọ́n tẹ́gbà yẹn wá wò porogún ni wọ́n àwa àti mọ́ wá kó gbóngbóbù wọn báyìí ńgbà ó ṣe pé àwọn òdodo ọ̀rọ̀ yìí àwọn ò takò jàmá mùsùlùmí ẹ tún wo bí ó jẹ tàbí jẹrin àwọn jàmá àdàbíyà wọ́n tún lọ sórí péèjì wọn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa kí ló gbé bò ní bídíà ti bẹ̀rẹ̀ ìtàn bídà gbogbo ń tà ń sọ làwọn náà wá padà ń sọ ìyá ni kí wá lórí kí là máa jà sí wọ́n sọ títí bàbá Kamalu Sheikh Kamalu al-Adabi rahimahullah àwọn tó tún jọ ọmọ wọn làwọn tí wọ́n sọ̀rọ̀ yìí o àwọn ọmọ lẹ́yìn bàbá Kamalu wa ń sọ pé kódà bí bàbá Kamalu bá sọ̀rọ̀ Alhaji Àgbà bá sọ̀rọ̀ tó takò ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì àwọn dọ̀rọ̀ Alhaji Àgbà nù nítawa náà ń wí rèé pé tí Sheikh Adamu tiwa náà bá sọ̀rọ̀ àwa náà dọ̀rọ̀ Sheikh Adamu nù ọ̀rọ̀ Ànábì àtọ̀rọ̀ Ọlọ́run látẹ̀lé torí pé èèyàn ni wọ́n ó sì possible kí wọ́n ṣe àṣìṣe àmọ́jẹ̀wọ́n mùsùlùmí irun tá à ń sọ ó làwọn àdàbíyà ń sọ yìí bá wọn jà gbógun ti wọn mọ pariwo wọn mọ sọ pé báyìí lára wọn àmọ́ àwọn ẹni wọ̀nyí ni wọ́n ní pé àwọn ka ìmọ̀ tàwọn tó rí báyìí àwa náà sì ń sọ fún wọn pé àbẹ́yìn tilẹ̀ kéwù làwa náà ṣe kíni làwa náà ké so ó bẹ yẹ pé nínú ọ̀rọ̀ ìwé àwọn tó bá jẹ́ fact
ẹnìkan ò ní fẹ́ dàrú káwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ rẹ̀ mọ̀ wọ́n àwọn sọ fún ni pé irọ́ èyí tó ń wí yìí bó ti rí kọ́hún bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ kéwú náà èèyàn kan ò ní dílọ́sàn kan kó wá sọ fáwa pé ìtazarọ̀ ó ń túmọ̀ sí jàmọ́dà káwá gbà lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ kò síbẹ̀ náà ti lè wó jẹ́ ájú mọ̀ pé irọ́ ló ń pa ẹnì kan ò ní kó sọ fún wa pé rọ̀ wá ṣèyíkáni pé ìmáàmù kan ìmáàmù ṣèyíkáni ní jẹ́ bẹ́ẹ̀ tá a sì mọ̀ pé kò sí nínú ìtàn Islam ẹnìkan kan tí ń jẹ́ ìmáàmù ṣèyíkáni agbọ́dọ̀ já yóò mọ̀ pé irọ́ ẹni yìí o àdápa irọ́ òun lẹ́nu yìí ń pa àwọn nǹkan tá a rí rè ẹnì kan ò ní wọ́n sọ fún apá Abu Huraira báyìí ló ti já àbí kẹ́nìkan fẹ́ mọ bú Abu Huraira pé ìmọ̀ ń jẹ sàárà tá a sì mọ̀ pé ní òun gan sàárà lòun náà ń jẹ wọ́n gbé mọ́tò fún un láìpẹ́ yìí mọ́tò kíni mọ́tò sàárà ni mọ́ríkàsì tẹ́ni ní ń darí mọ́ríkàsì kíni sàárà náà fi kọ́ gbogbo ẹ̀ irú ẹni ní wà ní mọ bú Abu Huraira káwọ́ pa nítorí ń bú Abu Huraira sí ń bẹ lára tiẹ̀ náà káwá yọ tiẹ̀ náà lé lọ́wọ́ pé wọ́tọ́ lẹ́nìkan ń jẹ sàárà ṣebí sàárà tí wọ́n náà ń jẹ náà rí ẹ dákun ṣáà tí wàá kọjá àlà bàbá tiẹ̀ wá la wá rúpa àwọn wá wò pé kò yẹ ká mọ̀ wá sọ̀rọ̀ ṣebí wọ́n sì wá mú wá pé kò sí á jẹ sàárà owó rẹ̀ ló fi ra ibi wọ́n ti sọ bẹ́ẹ̀ amẹ́ríkàsì kì í mọ̀ ṣe sàárà owó tí bàbá mi tí bàbá ti ń rówó tán fi kọ́ rè wọ́n ti ṣàlàyé bẹ̀ á lè mọ̀ pé kì í ṣe mẹ́ríkàsì sàárà ọ̀rọ̀ ò lè tán àmọ́ èyí tí wọ́n fi ṣe yóò èyí tó kù ni pé kí wọ́n wá ọ̀nà wo làwọn fi ṣe àkóbá fún wa lọ́dọ̀ ìjọba bí wọ́n ti ṣe àkóbá fáwọn Ibn Taymiyyah tíra kan bẹ ẹ ń bá láǹfààní àti lọ rí tíra tí mo fẹ́ dákọ̀ yìí ó ti lé ní 1000 years tí wọ́n ti kọ́ à ń pè ní alhaida almada alhaida ẹja lọ rí wá tíra tí mo dákọ̀ yìí gbogbo ẹni bá láǹfààní àti kàkẹ́ mọ́ wo ìjàmbá tí ìran àwọn àfọ onífẹ̀ẹ́nu tí wọ́n máa ń ṣe fún gbogbo àwọn àlùfáà tí wọ́n bá dúró déédéé pàtàkì jùlọ tán bá ti rí pé àwọn ní àǹfààní àwọn dẹ̀ ní access sí ìjọba a máa bẹ lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala gbogbo ète wọn gbogbo èrò wọn tí wọ́n bá ń pa Ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ wa lórí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wá bẹ lọ́wọ́ bá ẹ dákun ẹ bá wa bẹ lọ́wọ́ bá náà gbogbo aburú wọn ìjàmbá wọn Ọlọ́run dákun má jẹ́ ó kàn wá a sì ń fún wọn ròdùnú pé àwọn òfin yín lẹ̀ o a sì lè fi yín lẹ̀ láíláí tẹ bá ti ní pé ẹ sáà mọ dá nǹkan rú lọ ni àwa náà mọ sọ fún yín pé àwa náà mọ tún ṣe lọ ẹ wá watch out irọ́ tẹ pamọ́ Ibn Taymiyyah láìpẹ́ yìí àyíráyè láti bí ìjẹta ni ò tí ì jẹ́ gbé sí ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ ń bọ̀ lórí pé man huwa Ibn Taymiyyah rahimahullah tani jẹ́ Ibn Taymiyyah gan bóò ló ti jẹ́ gan bóò ló ti lólé ayé insha allah ta'ala bóyá àwọn tá a tún mọ̀ rán láwọn ọjọ́ tó kù tí ń bọ̀ lọ́jọ́ wájú inú abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da àmọ́ o ẹ má kó bá wa mọ́ ọ̀rọ̀ mímọ́ làwọn bá yín sọ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ yanjú ọ̀rọ̀ ìmọ̀ ni ẹjẹ́ àjọ máa fi sọ̀rọ̀ ẹ̀sìn mi agbájá ẹ̀sìn mi èpè ẹ̀sìn mi ebú ẹ̀sìn mi ìmọ̀ parọ́ mọ́ ni ẹ̀sìn mi ìmọ̀ sọ́n tójú yín ò tó ẹjẹ́ àjọ ná ìmọ̀ ẹjẹ́ àjọ fi ìmọ̀ bára wa sọ̀rọ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.